ọdún ìwárà ànúgbà ó ní sọnù lórí àkàbà ṣògo John Wálé ayé ò ní pa ẹlẹ́kùn o. Èmi wọ́n lọ ṣògo òrùn tó kárí ayé. Má jà á tí ìrìn jìnnà. Hallelujah. A dá gbogbo ògo àti ọlá padà fún Ọlọ́run wa. Ẹni tó ní ayé, ẹni tó ní ọ̀run, Elédùmarè, mọ̀nàmọ́ná tí ṣojú ọ̀run mọ̀nà. Ọlọ́run á gbé ọ̀gá o. Alágbára tó ní ayé gbogbo á yìn ọ́. Fún ìrìn àjò yìí bọ̀dá Emmanuel ẹ ò ní sọnù lórí àkàbà ṣògo. You are welcome. Up Yorùbá nation, no going back. A yìn ọ́ nítorí ẹ ń ṣeun, nítorí tí àánú yín dúró, nítorí tí ògo yín kò yí padà. Mo súre ẹ̀mí máa bá wa lọ. A ti ṣọdún yìí, a ó tún ṣọdún mìíràn. Àánú àtòkè wá yóò bá wa gbé, a ò mà ní sọnù. Àlàáfíà Ọlọ́run kó bá gbogbo ènìyàn gbé lẹ́ẹ̀kan sí. Mami, bí a ṣe ń lọ, Ọlọ́run kó bá wa lọ. Gbogbo ẹni tí ó wà lórí ìkànnì yìí, lórúkọ Jésù ò ní kú fọ́tayọ̀. Mami, bá mi share ìrọ̀ yìí fún èèyàn kan péré. Lórúkọ Jésù, mo lóò ní kú fọ́tayọ̀. Alágbára ibi òkùnkùn ní lágbára lé ẹ lórí. Gbọ́ mi dáadáa, tó o bá share ọ̀rọ̀ yìí fún èèyàn mẹ́ta, mami, àṣeyọrí rẹ̀ bẹ̀rẹ̀ lénìí. Ọjọ́ tó lápẹẹrẹ ni. Lọ́la má mísì ọ̀rọ̀ yẹn. Láago 4 ọjọ́ 4. Aago 4 ọjọ́ 4 inú oṣù 4. Mami, ó máa lágbára púpọ̀. Mo fi àkókò yìí kéde rẹ̀ fún gbogbo èèyàn. Gbọ́ dáadáa, a máa tú ilẹ̀ Yorùbá lẹ̀ lẹ́lẹ́kejì nínú àti ṣe ọjọ́ 3. Mo sọ fún ẹ pé à ń tẹ̀síwájú nínú ẹ̀. Ẹ̀ka lẹ́lẹ́ẹ̀kọ́ sí. Mami, bàbá, no going back láwà. Kò sí ìpadà sẹ́yìn torí pé omi kì í ṣàn kó bojú ẹ̀yìn. Ìmọ̀ ọ̀tá wa, ìmọ̀ àwọn ẹni bí pé ká má ráyè lọ. Kì í dẹ̀ ṣẹ̀bi àwọn náà. Ajínrere Táíwò ẹ̀rá ànúgbà. Kì í ṣẹ̀bi àwọn náà. Ṣùgbọ́n torí pé wọn ò ní làákàyè, wọn ò ní orí kíkún, olólè jẹ́ dàbí pé ìrìn àjò ilẹ̀ Yorùbá yìí ó lágbára púpọ̀ torí pé ara wa la ṣe ń bá jagun. Àwọn ẹnímì ká ń ṣe tiwọn ni, ṣùgbọ́n àṣírí ọ̀rọ̀ tó fẹ́ jáde lẹ́ni ni wípé wọ́n ní ọmọ ilé tó bá ń tò ìṣàbẹ̀ fẹ́ṣà. God will pray for you. Àwọn máa gbàdúrà fún ẹ tó bá yá. A ṣe gbọ́wọ́ fújà sókè ni. Gbọ́ mi dáadáa, ìwọ olùgbọ́ mi. Ọ̀rọ̀ ìmọ̀ òun là ń sọ nípa èyí. Ọ̀rọ̀ ìmọ̀ òun là ń wí nípa rẹ̀ yìí. Ó dẹ̀ mú àwọn nǹkan kan dání. Àwọn ìmọ̀ tá ń sọ nípa èyí ó mú oríṣiríṣi dání. Torí pé Fẹ́mi John wàá rògolo. Tẹ́ ẹ bá wo ìrìn àjò ẹ̀dá láyé, a bẹ̀rẹ̀ láti ìpele kan ni. Ṣùgbọ́n tí ìlú bá ń tò, ọwọ́ ọba ní ká ti bèrè. Tí ìlú bá ń tò,
ọwọ́ àwọn baálẹ̀ ló ti yẹ ká béèrè tí ìlú bá ń tò ọwọ́ gómìnà ló yẹ ká ti béèrè ṣùgbọ́n àwọn gómìnà tá bá ya ọmọ àlè mami kò sí bó ṣe lè ràn wọ́n lọ́wọ́ tó láyé ibi náà máa fi ń san torí pé ìran kan làwọn lọ́ọ̀lì wàrà ànúgbà I see your missed call but mo wà lórí live báyìí. Mami bàbá ọ̀rọ̀ ta lẹ́yìn máa ń lágbára torí pé ó máa ta bálé ó máa ta bóko. Mo kéde níwọ̀n ọjọ́ díẹ̀ sẹ́yìn mo máa mú àpẹẹrẹ yẹn wá fún ẹ mo ní ó sì kù sẹ́yìn ọjà táwọn ibi òkùnkùn fẹ́ jó nílùú Ìbàdàn mo ní kò tí ì tán torí oògùn òkìkí tán ṣe ó lóye ọjà tán ní á jó. Ó ló yẹ ká ajé òkúkú ní sọ táwọn èèyàn máa pariwo ó ní oye omi ojú tó máa jábọ́lẹ̀ Joshua Fájuyì wàrà ànúgbà mami ìwọ tó o bá wà nínú ìgbà ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni ìyá mi alájà ilé tó bá sì ń tò ọmọ àlè ni ò sí mbẹ̀ o ṣùgbọ́n ìjọ́ tí ọmọ àlè bá ti dé Tèmítáyọ̀ Awóṣìkà ayé ò ní pa ẹ́ o ìjọ́ tí ọmọ àlè bá dàgbà ìlú á máa rọ́ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ fógun. Ta ni àbá àwa ké sí ta ni àbá àránṣẹ́ sí pé kó gbà wá kó là wá o. Mo kéde ńgbà náà pé ọjà yẹn ò tí ì parí o wọ́n sì fẹ́ jó ọjà sí ṣùgbọ́n àwọn dìdìrìn aláìlọ́pọlọ wọ́n ní wòlíì ò ríran. Ètò tún jó ilẹ̀ Ìbàdàn lánàá mọ́jú ń kọ́ o. Òru làásèka ẹni tó bá ṣe lọ́sàn-án kì í fara rí lọ. Ọjà yẹn ò ṣe jó lọ́sàn-án tó jẹ́ pé òru lẹ̀ ń jó wọn. Mákindé ẹ̀san rẹ kò gbóògùn ẹ̀san ake o. Ó kà ń ní ayé àwọn èèyàn lára ni torí ìjọba rẹ ìjọba ìparun ni. Wo gbogbo àwọn tí wọ́n sọ owó àti ọlá àti dúkìá wọn nù orí wọn ò ní jẹ́ ó ṣe rere láyé o torí pé mo ti sọ pé mi ì ní máa ṣépè mọ́ ṣùgbọ́n Ọlọ́run ò bímọ Ọlọ́run mi bí ẹ̀san ó sì sọ pé tèmi ní ẹ̀san èmi ó gbà á. Mọ́mì máa bá mi tẹ láìkẹ́ máa tẹ lọ́ọ̀fù yẹn. Ó di dandan kí Ọlọ́run gba ẹ̀san lọ́wọ́ àwọn aṣebi wọ̀nyí. Àwọn tán pera wọn ní Tinubu àwọn tán pera wọn ní Ambode tàbí kí Sanwó-Olú àwọn tán pera wọn ní Mákindé Oyètọ́lá Fáyẹmí bọ̀dá onírùngbùngbò fún Akérédolú. Kí ló dé tẹ́ ń ṣe rádaràda? Ẹ wo àwọn ọmọ àlè lórí ìtẹ́ ọba. Ẹ wo àwọn ọmọ àlè lórí ìtẹ́ ọba. Ọba aládé gbogbo tí gbogbo èèyàn ń bẹ̀rù.
wọ́n ní ẹni bá rọ́ba fín àwòwò awo. Ẹ jọ̀ọ́ níbo ni àwòwò wá wà? Níbo ni wówó wá ń wo lọ? Àwọn fúnra wọn gan tán tẹ̀pá ìlẹ̀kẹ̀ ọ̀pá fẹ́ẹ̀kì ló ń bẹ lọ́wọ́ wọn. Ìrùkẹ̀rẹ̀ onírọ́bà ló wà lọ́wọ́ ọba mi, kò sáṣẹ lẹ́nu wọn mọ́. Gbogbo nǹkan wọ̀nyí la yẹ̀ wò. Gbogbo nǹkan wọ̀nyí òun la wá díẹ̀ fínífíní. A wá wo ibi tí wàhálà ti ń gbé wá. Alimi Asis wàrà ànúgbà. Kì í ṣe pé a ò fẹ́ràn ara wa, ṣùgbọ́n Yorùbá torí owó à ń tara wa. Ẹ wo Tinubu, look at him. Ṣé àwọn skul wa ń bí mélòó ló ti kọ́ dáadáa ń bẹ̀? Tí wọ́n ló fẹ́ kọ́ skul fún north. Ṣé o mọ̀ pé àwọn Fúlàní wọ̀nyí náà máa pa ẹni? Ẹ wá mú wọn ní Awólọ́wọ̀ after 30 years. Ẹ̀pà Abíọ́lá after 30 years. 2023 mi ló tún bọ̀. Tinubu, you are the first target for 2023. 30 years lẹ́ ń para yín. Ṣùgbọ́n iye yóò ṣì. Ẹ ò ní làákàyè. Ẹ fẹ́ lo fento power lórí president tẹ̀ ń lé. Ẹ fẹ́ lo owó agbára láyé àwọn ènìyàn. Bámi Latifu, Wàlíyù, Akọ́láwọlé, ayé ò ní pa yín lẹ́kúsà. Ṣùgbọ́n ẹ já wo ara wa wò. Ṣé àwọn tó ń jẹ gómìnà lé wa lórí, ṣọ́wọ́n gan ni díjì ìlú yẹn? Tó bá jẹ́ pé lóòótọ́ náà sọ pé òfin téèyàn bá ti dàgbà nílùú kan ó lè ṣe kankan ńbẹ̀, ṣùgbọ́n tó bá jẹ́ ìlú bàbá tó bí ẹ lọ́mọ, kí lẹ ṣe síbẹ̀? Sanwó-Olú, níbo ni ìlú ẹ? Bùnmi ayé ẹni, ayé ò ní pa ẹ́ o. Tí ìpìlẹ̀ bá bàjẹ́, kí lolódodo ó ṣe? Sanwó-Olú, níbo ni ìlú ẹ? Ìwọ ni mo fẹ́ bá wí lénìí. Mo gbé ní ẹ wá ni. Mo mọ́rọ̀ ẹ wá ta yín lénìí. Mo fẹ́ tú àṣírí tí ń bẹ nínú ìsàlẹ̀ kòkò ẹ. Torí ẹni máa tẹ́ o kì í gbọ́ kúò níbẹ̀. Ọlámilékan wàrà ànúgbà, Yẹ́misí Símọ́nì, ògo rẹ̀ ò ní dọ́bà. Ẹni máa tẹ́ o, ẹni máa tẹ́ o à, máa ń gbọ́ o. Ajá kó máa sọnù, máa gbọ́ fèrè ọlọ́dẹ. Ẹni máa tẹ́ o, ẹni máa tẹ́ o, o, ẹni máa tẹ́ o. Ẹgbọ́n mi kì í gbọ́ kì í gbà, ẹni máa tẹ́ o. Sanwó-Olú, o tẹ́ po, kì í ṣe pé o ṣẹ̀fẹ̀ tẹ́. Ibo nílùú ẹ? Mami, bàbá Samuel Abíọ́dún, ayé ò ní pa yín lẹ́kún sà.
ìwọ tó o bá mọ ìlú Sanwó-Olú àdúrà mẹ́fà fún ẹ báyìí màá sọ̀rọ̀ àṣẹ mẹ́fà sáyé ẹ̀ ó yá ẹja wò níbo nílùú ẹ̀ ẹ bá ń tẹ̀ jáde ọmọ Èkó ni àbọ̀ ọmọ Ẹ̀pẹ́ ọmọ Bàdágìrì ni àbí ọmọ Mùṣín ọmọ Kòròdú ni àbọ̀ ọmọ Bó àbọ̀ ọmọ Oǹdó ó yá ẹ tẹ̀ síta ìwọ tó o bá mọ ìlú Sanwó-Olú sọ fún mi láàrin ìṣẹ́jú díẹ̀ kí n tó gbìnàyà kí n tó wọnú agbami lọ o mami máa láìkẹ̀ máa lọ́ọ̀fù ẹ̀ torí àwọn ọlọ́wọ́ ike kọ́mọ̀ tún lé wa síta bíi tàná ó yá máa láìkẹ̀ máa lọ́ọ̀fù ẹ̀ báyìí mami ìwọ tó o bá mọ̀ pé o dára rẹ lójú kí ni ìlú Sanwó-Olú sọmọlú ẹni ó yá kọ́mẹ̀ntì 1 ẹni àkọ́kọ́ dà ó yá gbàgbára ẹ̀rù ń bẹ̀ ìwọ kọ́ ló fẹ́ kọ́ síta kọ́mọ̀ bá wá bẹ̀ kí ló dé tẹ̀ ń bẹ̀rù ẹ má bẹ̀rù yé ìyá mi o ìyá mi nítorí ó já skéèlì o ẹ ti rí no introduction kò sí àfiwé ẹ ẹ má jà á rìn jìnnà Ìjẹ̀bú Mùṣín ni ẹ ti bọ̀ pé mi ní dá yín lágara rárá Ìjẹ̀bú Mùṣín ni ẹ jọ̀ọ́ ṣé ẹ mọ̀ Ìjẹ̀bú Mùṣín ẹ mọ̀ bí Ìjẹ̀bú Mùṣín ṣe tóbi tó ẹ wá wọ máa lè àwọn èèyàn gidi náà wà ní Ìjẹ̀bú Mùṣín àwọn olóríire èèyàn àwọn tí kì í ṣe ọmọ àlè àwọn ọmọ ọkọ ní ọmọ Ìjẹ̀bú Mùṣín àmọ́ bí tí ìyá Sanwó-Olú ti gbé Sanwó-Olú wá sílé bàbá ẹ̀ mami Sanwó-Olú ó pààyàn lóòótọ́ wọ́n ní ẹni tó bá gbé ni tí ò lè sòótọ́ èmi máa ṣàṣírí kan lénìí nígbà tí Sanwó-Olú pàṣẹ fún wọn sójà kán lọ pa àwọn ọmọ ènìyàn ní Lẹ́kì ìgbà tán pa wọ́n tán tọ́rọ̀ dìjà ṣùgbọ́n torí tó fẹ́ dà kò jẹ́ kí Tinubu ó lè sòtítọ́ lóòótọ́ ni Tinubu bàjà pé báwo ló ṣe máa sọ̀rọ̀ báwo ló ṣe máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn báwo ló ṣe máa lódì kó lọ pa àwọn ènìyàn ọ̀dájú alárùn ọpọlọ òní Sanwó-Olú bàbá ẹ̀ Tinubu wá bàjà ní kọ̀rọ̀ mọ́mì ṣùgbọ́n kò lè bàjà ń gbangba torí presidential tó ń lọ bàbá màmá tí ò bá jẹ́ pé ọmọ àlè ni kò ní lọ pa àwọn ọmọ ọlọ́mọ tí ìyá wọn fi pure water tọ́ wọn tán lọ sí school ó wá tún parọ́ pọ̀ wọn méjì péré ni ojú tì í kọlọ̀ǹbọ̀ wọ̀ ojú tì í kọlọ̀ǹbọ̀ wọ̀ òun kọ́ náà lọ̀rọ̀ tó wà ńlẹ̀ Amẹ́ríkà àtàwọn èèyàn tó wà lókè òun kọ́ lọ́ ti ráṣìírí yìnyẹn. nígbà tí gómìnà ilẹ̀ Yorùbá bá ní kán máa pa wá mami ara àwọn àṣírí tí ò já lọlẹ̀ eléyìí o ohun tí ọ́díò Buhari tó ń sọ fáwọn èèyàn nìyẹn pé àwọn tán kílèmù pa ń lọ yìí ṣèbí ìgbà tán ṣe protest ẹ wo bó ṣe para wọn gómìnà wọn ló ní wọn pa wọn o ìwọ wèrè yìí aláìlọ́pọlọ tó yẹ kó máa gba abẹ́rẹ́ ní sakatri mami máa mi ṣí ẹ máa lọ́ọ̀fù ẹ má wò mí lásán mo ti sọ fún ẹ tí mo bá ti rí lọ́ọ̀fù yẹn jíjà yẹn á máa wá. ìwọ wá lọ fáìlì gbogbo ìwé àtàwọn BRT tán jó àti gbogbo nǹkan ó gbégbá Àbújá lọ
ṣó o mọ̀ pé ó lọ ta ilẹ̀ Yorùbá sílẹ̀ ni. àwa ń pariwo pé Fúlàní pa wá báyìí. This evidence òun ni fake Buhari gbé dání. ó ní kẹ́ ẹ wò ó ṣé Fúlàní ló ń pa yín lẹ́ni. Sanwó-Olú ló gbé wá o. Sanwó-Olú kan náà yìí òun ló ní kí sójà lọ pa àwọn ọmọ yìí o. ó tán àbí ó tán. Mákindé ṣe tiẹ̀ ní ṣàṣà àtọ̀hún tó bàjẹ́ ń bẹ̀ ó gbé lọ sọ́dọ̀ Ọbásanjọ́ ó gbé lọ sọ́dọ̀ Buhari fake Buhari ó dọkumẹ́ntì rẹ̀ ó gbé fún ìyẹn náà tún gbé yẹn náà dání. ẹ̀ ń sọ pé Fúlàní ló ń pa yín ṣèbí òun náà lẹ́ ń sọ pé ẹ̀yin lẹ́ ń para yín. ó di mélòó? ó di méjì. olórí burúkú Dàpọ̀ torí bí ọdún òkè ṣe olórí burúkú tèmi òun ló lórí burúkú. òun náà bá tún sọ ó ní kì í ṣe Fúlàní ló ń pààyàn ó ní àwọn ara wa Yorùbá là ń para wa. mami ẹ wọ àwọn olórí burúkú gómìnà. àwọn kan tó tò lẹ̀ fún wa rèé. àwọn evidence tán kó lé wa lọ́wọ́ rèé pé má là ń para wọn lọ́hùn. Yorùbá ń para wọn ń bí. kí ló wá bá pínpín wá? in 3 tribes in Nigeria gbogbo wọn ni wọ́n ń jà àwọn ara wọn náà ń bá jà. kí ló wá bá pínpín wá? ṣùgbọ́n Ọlọ́run mi jẹ̀dá lọ o ẹ̀mí mi máa jẹ̀dá lọ Ọlọ́run mi jẹ̀dá lọ o. kí ló wá dé tí ò bá jẹ́ pé ìlú Èkó yìí ló ti bẹ̀rẹ̀? ṣé Èkó nìkan ló ṣe exas ni tó jẹ́ pé gbogbo station àtàwọn kankan tán jó bẹ́ẹ̀ làwọn máa gàn fèèrè tó ń kó káàkiri. àwọn olóṣèlú akẹsẹ̀ kan sómi ẹ̀ tí lọ èmi mọ̀ sọ fún yín local government ṣe àwọn ànáfẹ́jẹ lálìmọ̀ṣọ́ nìyẹn o. Àgbàdo Òkè Odò gbogbo àlìmọ̀ṣọ́ area òun náà ti pààyàn tó pa ọmọ ọ̀dọ́ ọmọ 38 years àtúrókù ẹ̀ wọ́n yìnbọn fọ́ lórí àtúrókù ẹ̀. Ọba Òkì wà ń bẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èpè àwọn aláìṣẹ̀ ló ń ṣẹ̀yìn àti owó olórí burúkú tó ń gbà lọ́wọ́ àwọn olóṣèlú olè wọ̀nyí. Àdùnnídayọ̀ ayé ò ní pa ẹ́ wàá rògolù. mo dúpẹ́ òsínìkẹ́ ògo rẹ̀ á fọ̀hún. Mami ọmọ àlè làwọn gómìnà tẹ́ ń wò wọ̀nyí. torí pé wọn ò tí ì fọwọ́ síwèé ni o. ẹlẹ́ń wá mi èmi náà rèé o. ṣé ti oríṣiríṣi àwọn nǹkan tẹ́ ń ṣe tá àti ìgbọ́dọ̀ sọ síta. èwo ni kán bá yín ṣiṣẹ́ kẹ́ ẹ máa pọ́n wọn lójú kẹ́ ẹ má sanwó fún kẹ́ẹ̀dẹ̀ tún dà wọ́n lẹ̀. ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ o. Sanwó-Olú Sanwó-Olú Ayakìlà lórúkọ rẹ o. Sanwó-Olú Ayakìlà Sanwó-Olú Ayakìlà. a ti gbìnàyà torí ẹ. mo ti sọ fọwọn boys. ó ṣe yìn wọ́n níbọn nígbà tó wá stadium. tán pariwo olè olè tán lẹ pure water mọ́tò ẹ̀. we are expecting you to fight us. tó bá jẹ́ pé àwọn ọlọ́pàá rẹ̀ yìnbọn lọ́jọ́ náà ò bá rí késekése bàbá kásákásá.
ọba rí kàsàkàsà gan ọba késékésé ṣùgbọ́n ó mórí bọ́ another things is coming again. èmi ti sọ fún yín pé gbogbo ohun tó ń rùn yìí Èkó yìí ló ti máa bẹ̀rẹ̀. gbogbo ohun tó wà nílẹ̀ yìí Èkó yìí ló ti máa bẹ̀rẹ̀. torí pé ẹ jẹ́ ẹni tí ò ní làákàyè. tí Bọ̀dá Tinubu ò bá tiẹ̀ lọ́pọlọ. sọ́jà òjò ńlẹ̀ Yorùbá nígbà tó ẹ mà pé ẹ̀yin lẹ́jọ́ ẹ ṣe wá fún àwọn èèyàn lówó. nígbà tó ẹ mà pé ẹ̀yin lẹ́jọ́ ọjà ìtẹ́ ẹ fi ṣe oògùn òkìkí ẹ ṣe fún àwọn èèyàn lówó ń bẹ̀. Bùsí wàrà ànúgbà ó mà pẹ́ díẹ̀ God bless you Antonia Láre ayé ò ní pẹ́ o my barrister mi nìyẹn Antonia Láre ẹ bá ti ń rí orúkọ yẹn wọ́n sì náà lè ní o orúkọ tó sáprápra àwọn barrister tó àwọn tó dá títọ́ dá lẹ́nu ẹ̀ níwájú adájọ́ àwọn tí adájọ́ ń rí tán yọ̀gù God bless you. mo dúpẹ́ wàá rógolù Gbẹ́ngà ayé ò ní pa ẹ́ o Kudirat Oṣòdì wàhálà gbúgbà gbámi ìtí mò ń sọ rèé gbogbo olùgbọ́ mi pátá ẹ̀yin lẹ fà á ẹ̀yin lẹ tà wá síta bí ọmọ ọjọ́ mẹ́jọ àwọn kan ò pònú ayírádà kí ló dé tó wọn o tí ẹ̀yin ará London yìí gan kí ló dé tẹ̀ wá jókòó ẹ má bínú o torí ètò pọ̀jù nínú London àwọn ọmọ dáadáa ló wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn àgbà tó ti tó kù wọ̀nyí kí ló dé tẹ̀ wá ń ṣe rádaràda. Yorùbá láìka owó títí adẹ̀ ń ta ọmọ ẹnìkejì wa. ẹ wo bọ̀dá yín ojú yọbọ́ ó kó 50 million sọ́jà kan ó lọ Kaduna àbí Kano lóde lọ ó lọ promise ó lọ máa kọ́ school fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ Laspotech ló ń rákò ń bẹ̀ tán fi ẹ́ jẹ bàbá àṣàlẹ̀ ń bẹ̀ yẹn o ò rí nǹkan ṣe ń bẹ̀. ní tí Yorùbá dẹ̀ mà ní pé ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde ẹ̀sà ẹ̀ṣọ́ wo ló kó lọ sóde àṣìṣe àbíyè abóyè wàrà ànúgbà Ọbalọlá Ọbádàrẹ Ọbalọlá Adáralé ẹwà ìtókùsì Fúnmi Abẹni ayé ò ní pa ẹ́ o. àwọn nǹkan míì wà tẹ́ni ọmọ ológo ayé ò ní sọ ọ́ nù wàá débi àṣeyọrí láyé tó jẹ́ pé ẹ máa rí àràbù orí Facebook ni mo ti kọ́kọ́ gbọ́ ìtàn tá ẹ̀ máa ń pa èèyàn àwọn èèyàn á dẹ̀ fúrèmù ẹ̀ ṣùgbọ́n mo fọlọ́run májẹ̀mú búra ayé wọn kò wù mí torí pé tẹ́ bá wo àwọn tó wà lábẹ́ wọn mọ́mì wọ́n ń jẹ̀yà gbogbo yín pìtì ọmọ Tinubu kú ọmọ Tinubu ẹ béèrè pé kí ló pa ọmọ ẹ̀ ọ̀mùgbóni drọ́gìlà ó mú èyí tó kú láti yẹn ó dẹ̀ fa gbogbo drọ́gì tí ìgbà tán gbé dé hospital ibẹ̀ ló dákẹ́ sí ní Ìkẹjà ń bẹ̀ yìí ó tán àbí ó tán àwọn ọmọ tí yín náà là ń di rádaràdà ibi táwa wà náà tí wàá ń gbé wọn bá wa ṣùgbọ́n ẹ wá sọ́nsìn olórí Fọláṣadé ayé ò ní pa ẹlẹ́kùn Fàdákà mo rí ẹ ń bẹ̀
nítorí pé Ọlọ́run ò bímọ ó bí ẹ̀san. Alhaji Dáúdà lórúkọ Jésù ayé ò ní pa yín bàbá mi, ẹ mà ráàánú lò, ayé ò ní gbá yín wọlé o, ẹ ò ní sọnù lórí àkàbà ṣòkú bàbá. Ọlọ́run kò bí ma ó bí ẹ̀san. Bíbélì dẹ̀ sọ fún mi pé tèmi ní ẹ̀san màá dẹ̀ gbà. Ẹyẹkẹ́yẹ tẹ́ ẹ fẹ́ gbà, ẹrankẹ́ran tẹ́ ẹ fẹ́ gbà, ekukeku tẹ́ ẹ fẹ́ gbà, ẹjakẹ́ja tẹ́ ẹ fẹ́ gbà, àti bá yín pèsè ẹ̀ lẹ̀. Ẹ̀ríyọmí Daniel wàhálà ànúgbà. Tẹ́ ẹ bá rí ìrìn àjò ẹ̀dá láyé, ó yẹ kéèyàn ọ̀ sáàfù ara ẹ̀ dáadáa. Ṣùgbọ́n ẹ̀mọ iná tó ń jó wọn, ọmọ ọlọ́rara ó ń kán sí wọn lábẹ́ aṣọ. Ẹ kà ní wọn tán kó gbálẹ̀ dání ni, tán sọ pé ìgbà ẹ̀ṣíṣí ìgbà ẹ̀ṣíṣí kò lè dènà dégbálẹ̀, ìgbálẹ̀ ni ó rẹ̀yìn wọn. Ìgbálẹ̀ tó wà lọ́wọ́ wọn náà fi ń para wọn. Mark Warogolo, good morning, how are you? Ọládipúpọ̀ Wáídì ayé ò ní pa ẹlẹ́kún. Dárasími Kẹ́hìndé mo rí ẹ, God bless you, you are welcome. Benjamin Ezekiel Ogore Afọ̀hún. Táíwò owó ẹ̀yẹ lórúkọ Jésù, màmá ẹ ò ní wọlé lójijì. Gbá mi ìgbà ṣíṣí wọn, àwọn nígbà ṣíṣí, àwa nìgbálẹ̀ torí àpọ̀jù wọn lọ. A máa gbá wọn sí kànáà, omi máa wọ́ wọn lọ. A dẹ̀ ti ń gbá wọn. Mọ́mí a ò gọ̀. But ibi tá a dúró dè yín, a ò lè declare ogun lórí social media báyìí. Kódà tá àti ẹ̀ declare ogun, ṣógun gan ò ti máa declare rẹ̀. Ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìgàngán láàbí ìjẹta sí àná. Kán dẹ̀ mú ìtàn èèyàn, kán dẹ̀ bú kúrò. Ebi ò kà láìkí máa ṣó nǹkan bẹ́ẹ̀ ni. Kán dẹ̀ mú ọwọ́ èèyàn méjèèjì, kán dẹ̀ gé. Ṣùgbọ́n ẹ lè dọkumẹ́ntìrì yẹn kẹ́ ẹ lọ gbé fún ọ̀gá yín Ọ́díò Buhari. Olórí burúkú wa kọmíṣàn bíríìjì Agége Ojúyọbọ. Tó o bá jópònú kí ló ń sọ lẹ́nu tá a gbọ́? Ambode ló bẹ̀rẹ̀ kẹsẹ̀ gángan ó kà bẹ̀rẹ̀ ni o, ṣùgbọ́n Sanwó-Olú ló wá ṣe tó pọ̀ ńbẹ̀ wọ̀dẹ̀. Ìgbé ayé ti ẹni coronavirus ṣẹlẹ̀, gbogbo owó oúnjẹ tó yẹ káwọn ará Èkó jẹ ó ti kó gbogbo ẹ̀. Sanwó-Olú ibo ló kówó sí? Òun bá bọ̀dá Tinubu jówó tó bá fi campaign 2023. O òfò ló máa ṣe. Ṣebí àwọn ọlọ́pàá ẹ̀ tó ló ń kó bọ̀ tán bọ̀ láti Lion Building, I'm waiting for them o. Kọ́ọ̀tù ẹ pè mí pé Lion Building kí n wá, mò ń bọ̀ o. Torí pé káwá wẹni tí ó ṣègbè nínú èmi àti ẹ. Ìwọ ọmọ Ìjẹ̀bú mo ṣí lẹ́lẹ́ mi báyìí. Èmi ò parọ́ ìlú tí bàbá tèmi, mi ìfọwọ́sí jíwìlẹ̀ bàbá mi, ọmọ Oǹdó Akímògún lèmi, ọmọ Múlà méjì ṣẹyẹ. Èmi ọmọ Gbádé wọn ìdọ́bà mi ìgbésóyò.
èmi ọmọ John Lúdà èmi rókò gbà àmúdàkọkọ òwò ànákù gbẹ́pọ̀n wú ìdúkú tànà dáhùn tànà òwò ètí gbà ń bòrò Oǹdó lèmi o ìwọ ló mórí burúkú tó bẹ́ẹ̀ tó jọmọ Ìjẹ̀bú Mùṣí tó lè sọ pé Ìjẹ̀bú ni ẹ́ because ó fọwọ́ sí jù lè bàbá ẹ̀ wọ́n dẹ̀ ní ọmọ tó bá ṣàpòyàkọ́ wọ́n ní ọmọ tó bá ti gbàgbé lórí ó ṣàpòyàkọ́ ni àpò ìyá rẹ ó ti gbé kọ́ gbogbo àwọn tó dalẹ̀ àwọn tán gbé ẹ sípò àwọn tó dọ̀bálẹ̀ fúngbà tó fẹ́ di gómìnà ṣùgbọ́n gbogbo wọn ló yọ ọ́ṣẹ́ o àsìkò yẹ̀yẹ́ rẹ̀ ń bọ̀ ó jẹ́ ò ti máa tẹ́ báyìí ṣiṣẹ́ ló bò búkọ tó bá yẹ ẹ̀sùn Àjọkẹ́ wọ́n kánjú ọlá tó ń dé kókó ọlá rí bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ pò èmi ọkùnrin mẹ́tàlá tí ń bara mi lẹ́rù ni a ò lè dúró méjì ó ṣe wọ̀ torí pé Ọlọ́run tó ní agbára tó ní májẹ̀mú ọ̀gá ògo jùlọ ó mọ̀ pé àwọn ẹni tí ṣe bí wọ́n sì sí ṣèkà ó dẹ̀ di dandan kan balẹ̀ lọ. wọ́n pè yín láàárọ̀ wọ́n pè yín lọ́sàn-án wọ́n pè yín ní ìkọ̀kọ̀ pé kẹ́ ẹ bọ́ọ̀ta kẹ́ ẹ sọ fáwọn ìyá ọmọ pé kán foríjì yín àṣìṣe lẹ́sẹ̀ ẹ dákẹ́ ẹ wá wo pé gbogbo ẹ̀jẹ̀ tó ta á lẹ̀ yẹn kò ní bèrè ẹ̀san lórí ẹ̀san Sanwó-Olú mọ́mì oore kan ló lè ṣe fún mi tó bá gbé mi lọ Lion Building mi ìpè yẹ kó wá bèèlì mi ṣùgbọ́n bá mi pín ìwé yìí bá mi pín ọ̀rọ̀ ojú ìwé yìí tí mò ń sọ yìí pín káàkiri kó kan Sanwó-Olú ọmọ àlè ni kó wá sọ bí tí ìyá ẹ̀ ti bí àti bàbá tó bí lọ́mọ ṣé bàbá ẹ̀ ní Sanwó-Olú ipò tó jẹ lọ́dún mẹ́rin tí ó mọ̀ pé lẹ́yìn ọdún mẹ́rin ó ti daráàlú ibi tó fẹ́ ságbà la fẹ́ mọ̀ èèyàn ló ṣe ẹ́ lóore oníkan lọ gbé ó gbé lọ Lion Building tí ẹ fẹ́ pa ni sà ṣé ẹ fẹ́ pa ni èní lọ rí o ẹ̀dá kan ò mọ̀lá èní la rí o ẹ̀dá kan ò mọ̀lá àwọn tó ń tẹ̀sí rí lẹ́yìn Àbọ̀dé lánàá dà àwọn mọ́tò tó kó sẹ́yìn Fáyọ̀ṣe àwọn dà àwọn gómìnà àná Sàní Adé tó fi gbogbo ayé kọrin iwájú lọ́lọ́kọ̀ ìwà mi lọ ẹ̀yìn lọ́lọ́kọ̀ ìwà mi lọ mi ò mọ̀ o oye tó ń gbà fún stage show nígbà náà mami òun làwọn ọmọdé sì ń gbà ní 10 minutes ṣé o ti rí pé gbogbo ohun tó wà máyà yẹn àwọn kan ń bọ̀ bẹ́ẹ̀ lọ́la èyí tó bá ṣe tí ìlú tò orúkọ yín ò ní parẹ́ èyí tá a bá ṣe tí ìlú bàjẹ́ ẹ̀san rẹ̀ ń bọ̀ ṣé o gbọ́n tí Gani sọ ó ní mi ò lè jẹ́ kán sọ̀tàn ibi ilẹ̀ fáwọn ọmọ mi ẹ̀gún ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ń sọ̀rọ̀ pé àwọn tí wọ́n wà ní London àwọn bàbá àgbàyà tí wọn kì í gbọ́ pé wọ́n ń bú Tinubu
tó jẹ́ pé wọ́n máa gbìnà yá wọ́n máa fọ́hùn pátápátá àbùkù bọ̀ wá kàn yín o òwí koko lójú ọlọ́rọ̀ kí ni ọlọ́rọ̀ ó fà wá ṣe làwà torí pé tá ò bá sọ àwọn wo ló fẹ́ sọ àkókò tèmi ni mo wà yìí ìgbà tèmi lè mú rẹ̀ ń lò lọ́wọ́ bí Tinubu bá ṣàkókò ẹ̀ lọ́wọ́ èmi náà ṣàkókò mi. ṣùgbọ́n ìmọ̀ yín ìmọ̀tú yín ìmọ̀jọ yín kò lè jọ lórí ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tá a bá rí i pé lọ́jọ́ kan tẹ́ ẹ bá bọ́ọ̀lẹ̀ mọ́mì ṣé ẹ fẹ́ sọ pé ẹ̀ màmá àbá ń tọwọ́ bọ̀ yín lọ́pọlọ ó ṣe jọyè Oǹdó ẹ̀gẹ́ mi èyí adakọ ẹ o kó àmọ́wọ́ ẹ gbọ́mọ sí lùkúlùkù apá ṣàmẹ́ ẹ̀hún Sanwó-Olú ti pọ̀ ìyẹ̀wọ̀n àpọ̀ yìí ẹ̀hún ẹ̀ ti pọ̀ kí ló dé ẹ̀yin lọ́ba ẹ̀yin tẹ́ ẹ wà ní diaspora ṣèbí torí pé ẹ̀rọ opportunity lọ́bẹ̀ yẹn ni. Adékẹ́mi Àlàbí, God bless you. Wọ́n wà nílùú yẹn wọ́n kà kórí wọn jọ orí wọn dàbí ti police dog báyìí ikú wọn rèé kí náà dẹ̀ ń wá kiri ẹ kó owó ẹ kó kalẹ̀ ẹ pé pásítọ̀ ẹ pa àfáà ẹ pé babaláwo ẹnìkan gbàdúrà sórí owó yẹn ẹ wá pín láti máa fi kó kádàrá àwọn èèyàn ẹ̀yin pásítọ̀ tẹ́ ń gbàdúrà sí ẹ̀yin àfáà ṣé ẹ mà pé tí àbọ̀ bá lọ tá lọ bá lọ àbọ̀ ń bọ̀ wá owó tó ń ná síta yẹn wọ́n ń padà bọ̀ wá fi yẹ iṣẹ́ wò lákàtà yín wọ́n ń padà bọ̀ wá fi ṣètọrẹ àánú fún yín òun láyé yín ṣe ń dàrú òun lè ṣe ń rí kú ọmọ òun lè ṣe ga òun lè ṣe ń kú age of 40 years wàá rí òbítúárì wòlíì mi kì í jọmọ 30 years lọ wàá rí tàfà mi báyìí wàá ní ìnáni lè láì kíní kan wàá sọ bẹ́ẹ̀. Susan Fúnmiláyọ̀ ayé ò ní pa yín ẹ̀yin lẹ́ ń tògo gbogbo àwọn ọmọ kéékèèké tẹ́ ń bá sùn kiri ṣé adùn wọn lẹ́ ń wá ni ta ni o ṣé adùn wọn lẹ́ ń wá ni ẹ wá adùn wọn ẹ ń wá ìpalára wọn ni ẹ ń lògo wọn ni ẹ ń bá tí wọn jẹ́ ni Tọ́lá Olúwafẹ́mi wàrà ànúgbà ẹ ń gorí wọn àwọn ọmọ tí ẹ bí tí wọ́n ṣe bẹ̀rẹ̀ ayé wọn ẹ jẹ́ ti da ìrìn àjò wọn rú ẹ wàá kó wọn àwọn níyọ̀ ayé fọwọ́ pa mí lórí fọwọ́ pa mí níkùn. Funny part gbogbo tẹ́ẹ̀tẹ́ dálẹ̀ tẹ́ bá ti ra mọ́tò bọ̀rọ̀ gìnì kan fọ́mọ yẹn ògbó ọjọ́ alẹ́ ẹ̀ ti gbà dànù ẹ̀yin ìyá náà ẹ̀ máa wá sọ pé wò ó mọ̀mọ́ fólùsì mẹ́ẹ̀nà lòsì náà ná mẹ́ẹ̀nà lòsì lọ́kọ ọmọ àwọn ìyá oníbọ̀nfìtà ẹ̀dẹ̀ màmá ẹ̀dẹ̀ ṣògo àwọn ọmọ yín nù àwọn mélòó ló wá fẹ́ tún ilẹ̀ Yorùbá yìí náà sí
ṣèbẹ́ ènìyàn ní Okonjo Iweala tó bá tiẹ̀ wà nínú àwọn pílà méje ilẹ̀ Yorùbá ilẹ̀ ayé ilẹ̀ Nàìjíríà. Jọmí lójú àánú ńlá ẹ̀rọ àánú gbà. I will pray for you. God bless you, Isaac. Wàrà àánú gbà o. Torí àwọn arógo bògo jẹ́ àwọn arógo jògo mu. Ṣùgbọ́n ibi tó yẹ ká ṣiṣẹ́ sí. Àwọn ibi tó yẹ ká gbàdúrà sí. Àwọn tó yẹ ká wádìí láyé wọn. Èmi máa ń wo àwọn èèyàn. Àbáwọn pásítọ̀ àbáfà àbáwọn wòlíì tó bá ń ṣe rádaràda lórí online torí pé wọn ò mọ̀ èyí tó kàn. Ìlú ò fararọ́ ilé tó wọ́n ń pààyàn lójoojúmọ́ òní kò ní kàn ẹ́. Bàbá Adébóyè how market you èló lẹ fi gba àwọn ará ṣọ́ọ̀ṣì yín gbogbo yín pátápátá ló máa bọ́ sí àpò ẹ̀. Wọ́n ń bọ̀ lọ́dọ̀ Yèrèpò náà. Ṣé Túndé Bákàrè ó rò pé òun ti ṣe ó ti mú jẹ? Ẹ lè mú jẹ. Ọlọ́run ò bímọ ó bí ẹ̀san ni. Ẹ̀san tẹ̀ ń bọ̀ wá fún yín. Ẹ̀san ń bọ̀. Wọ́n ní èrè mi bẹ pẹ̀lú mi. A ó sọ fún olúkúkú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ti rí. Ṣé ìwọ lè wí pé kò jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀? Màá jèrè ohun tí mo bá fọwọ́ mi ṣe. Màá jèrè ohun tí mo bá fọwọ́ mi ṣe. Ṣé ìyàwó Tinubu lè sọ pé òun fẹ́ jèrè tó fọwọ́ òun ṣe? Gómìnà mélòó ló lè bọ́ ọ̀ta kó sọ pé kán jèrè iṣẹ́ ọwọ́ wọn? Àdúrà ìdáríjì lẹ́dẹ̀ ń fòrú lọ ṣe kiri. Òru náà lẹ fi rìn wá bá wa. Upon dio security ten kó sẹ́yìn tàbá ní kẹ́ ẹ jókòó lẹ́lẹ́ ẹ máa jókòó síbẹ̀. Ó tàn àbí ó tàn? Ẹ wá wa aláṣejù bàbá ṣe tẹ́. Kẹ́bí Abíọ́lá wàrà ànúgbà Grace Adétutù ògo rẹ̀ fọ̀hún o. Ṣùgbọ́n Bíbélì ní ká wádìí ohun gbogbo dájúdájú ká di ètò jẹ́ òtítọ́ mú. Ìmọ̀ràn là ń gbà yín torí pé ẹni ìparun ni yín. Ibo ló yẹ ká yà sí? Ilé ni àbọ́nà. Ẹni tó sùn sínú ilé ò lè sùn mọ́. Odindi aircraft kí jagunjagun Nàìjíríà mọ̀mọ́ bí tó wọ̀ lọ. Boko Haram gbé jáde pé wọn làwọn já. Ojú gbà wá tì fún yín. Ara Nàìjíríà tẹni adúró sí yẹn nìyẹn o. Ṣèbí tá a bá tiẹ̀ lọ lóyìnbó tá a wá pléènì aṣá ń wo fíìmù. A rí wípé bí ẹlikọ́tà bá gbéra lẹ́pọ̀t àbí pléènì a rí pé wọ́n mọ́nítọ̀ ẹ̀. Pilot tó ń wà á rí pé wọ́n ń bá sọ̀rọ̀ títí jẹ́ẹ̀tì fi jábọ́. Tí Nàìjíríà sójà ò dẹ̀ mọ ibi tó jábọ́ sí. Ijebu-Mushi is not APC, my brother. We are good people and we are Yorùbá. Bẹ́ẹ̀ ni, mami mo ti sọ síwájú.
mo ní ẹrú kan ní máa ń mú ní búgba ẹrú mo ti sọ mú ní Ìjẹ̀bú Múṣí àwọn èèyàn ńlá ló wà ń bẹ̀ àwọn olókìkí èèyàn àwọn èèyàn gidi ṣùgbọ́n Sanwó-Olú ọmọ àlè àmọ́ bí tí ìyá ẹ̀ ti gbé wálé bàbá ẹ̀ olùfẹ́ mú wa bú yín a ò dẹ̀ lè bú Ìjẹ̀bú Múṣí torí àwọn ará Ìjẹ̀bú Múṣí àwọn tó dáa sí mi ni wọ́n kò sígbà tí mo wọ Ìjẹ̀bú Múṣí mọ́mì tí wọ́n ń ṣẹ̀yẹ mi wọ́n á pọ́n mi lé bí ẹni pé igbákejì Elédùmarè ni mí ni gbọ́ mi dáadáa ìwọ tó rà mí ṣe ayé ò ní yẹ̀yẹ́ ẹ̀ ayé ò ní pariwo lè lé ẹni níbi tó ti yẹ kó gbogbo tí ò bá jẹ́ pé ayé tí ò dáa mọ́ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ lọ aircraft sọnù kí odidi giant of Africa mọ́mọ́ bí tó wà àfi kẹ́ ẹ máa sọ pé ẹ fún Sunday Igboho ní lẹ́tà àfi kẹ́ ẹ máa fi lẹ́tà lé Sunday Igboho kiri ẹ̀yin òpònú ayírádà àtọjọ́ tẹ́ ẹ ti sọ popularity yín nù làbùkù ti dé báyìí a dẹ̀ sọ fún yín o a ní ẹ lọ bẹ̀bẹ̀ ń ta gbangba ẹlẹ́ ò ní gbọ́ mo kéde rẹ̀ fún yín pé ẹ lọ túbọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń pa àwọn aláìṣẹ̀ ẹlẹ́ ẹ̀ lè ṣe ẹni sójà wà Ọlọ́run ó ṣeun o mami gbọ́ mi dáadáa àṣírí ìkọ̀kọ̀ ohun tí Tinubu ò mọ̀ Ọlọ́run mọ̀ bí mo ṣe sọ síwájú every 30 years ìgbà tó pé 30 years l'Abíọ́lá jáde tó bá ti di 2023 ó ti tún pé 30 years mi. Coles dáadé mi ẹ̀rọ ànúgbà. Ohun tó ṣòro mà fún ènìyàn ni. Torí Ọlọ́run ló ní agbára àti àṣírí lọ́wọ́. Ọ̀nà àbáyọ rèé o fún ilẹ̀ Yorùbá. Nípa ti ìwé tí Sanwó-Olú gbé lọ, nípa ti ètí Mákindé gbé lọ, ọ̀nà àbáyọ rèé o. Ẹ jẹ́ a jọ sowọ́pọ̀. Ká lè jọ délẹ̀ lérí kíákíá. Ẹ fọ̀ wọn jẹgúdú jẹrálẹ̀. Ẹ jẹ́ a bọ́ lọ́rùn rìn. Ẹni tó bá bọ́ lọ́rùn rìn kò ní pàdánù òfo. Gbọ́ mi dáadáa. Èèyàn tó ṣe pẹ́ńsù olóṣèré sàṣìdí ẹ̀. Kò síbi tí ẹ̀dá bá fẹ́ lọ láyé tọ́lọ́run mi ò mọ̀ sí. Èyí tí Tinubu ṣe yìí Ọlọ́run mi mọ̀ sí. Ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ẹ lẹ́ni ò Sanwó-Olú. Mi ò fẹ́ túṣu désàlẹ̀ òkòkò fún ẹni o. Ṣùgbọ́n mo kìlọ̀ fún ẹ. Ẹ̀ẹ̀kan ló tó kù náà lélẹ́yìí tí mo kìlọ̀ fún ẹ last time. Èyí tó kù báyìí mo fẹ́ tú àṣírí òkùnkùn àti tó ń dáwọ́lé lẹ́kọ̀ọ́ ni. Àwọn èèyàn tó pa àtàwọn èèyàn tó fìyà jẹ tó sanwó oṣù wọn mo rẹ́dì àti tú gbogbo àṣírí ẹ̀ síta. Bó o ṣe ní kán gbaṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn torí pé wọ́n kó èrò wá sí wa. Ẹ má jẹ́ tí ì lọ bẹ̀. Tẹ láìkì mọ́mí tẹ láìkì.
o mi ò fẹ́ lọ́bẹ̀ yẹn ni o ṣùgbọ́n mo fún ẹ ní last warning torí àbùkù tó máa kàn lórí gúrùpù yìí lórí ibi tí mo wà yìí àwọn èèyàn á fọwọ́ bojú fún ẹ. n tó ṣètí lé fi jó n tó fi bí mi inú ni pé wọ́n náà pè mí pé kí lọ stop kí n má sọ kankan mọ́ láì jẹ́ bẹ́ẹ̀ they will get me arrest from Lion building yes sir mi ò lè stop sir no going back sir. òkú ò ní kú kó sunkún ara ẹ̀. Okas Karim ayé ò ní pa ẹlẹ́kùn. ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé ẹran burúkú tí téèyàn máa bá lójú ọ̀pá lójú tàkúté òun ni Sanwó-Olú. tíṣà ó àóyọ̀ ẹ́ tíṣà ó àóyọ̀ ẹ́ àfọmọtìyẹ́ òun mi bá sùn Sanwó-Olú ó àóyọ̀ ẹ́. ìran rẹ máa parun a ò ní gbúrú ẹ mọ́ nígbà tá a bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ. ẹ jẹ́ nǹkan àwọn èèyàn mi kí tó tẹ̀síwájú ẹ̀yin èèyàn mi mo kí yín o lọ́kùnrin lóbìnrin ògo yín ò ní wọ̀ba ògo yín ò ní dàrú o ẹ ò ní sọnù o ayé ò ní pa yín lẹ́kún o. Adélájà ní Udin a mú ọ̀rọ̀ náà bọ̀ kò tí ì tó. òun náà mọ àwọn tó ń dá dúró òun náà mọ àwọn tó sáàkì òun mọ àwọn tó gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ àṣírí ẹ̀ rèé sanwó ó wà ń ta sanwó ikú bó ṣe fi kú lé ẹni ẹlẹ́ni ó wà ń lẹ̀bi yẹ̀pẹ̀ bó ṣe gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n àwọn ẹni yìí o àwọn náà fi gbogbo ọ̀nà àti àyà wọn tán fi fẹ́ ẹ tán fi gbé ẹ débi ipò. torí àkókò yẹn ti ń sáré púpọ̀ mi ò ní pẹ́ lọ. mo kí gbogbo èèyàn pé ẹ ṣé o ẹ̀yin tẹ́ ẹ ní kí n má bínú torí ọ̀pọ̀ èèyàn sáà dáàdì ẹ bínú lánàá dáàdì ẹ bínú lánàá ọmọ Ọlọ́run ni mí o bínú ó ní bínú má ṣẹ̀ ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ torí idiot tí mo sọ̀rọ̀ lórí ẹ̀ lánàá yìí àwọn èèyàn pè mí wọ́n dẹ̀ bẹ̀ mí wọ́n ní ọmọ àlè lábẹ́ tí ò dáhùn torí pé láì jẹ́ yìí láì sí ẹ̀yìn kò sí àwa mo ti ignore ẹ̀ kó máa borí burúkú ẹ̀ kiri. ṣùgbọ́n mo fẹ́ ká gbogbo èèyàn mọ̀ pé kò sí ẹni tó kọjá ìbáwí. Nobody above the law níwájú Ọlọ́run mi. torí pé má jà gbọ́ kan ò sí. ìwọ ló rányàn ká lọ pa àwọn ọmọ ọlọ́mọ ká lọ tàjẹ́ wọn sílẹ̀. Mákindé òun jó ọjà ọlọ́jà. torí pé ẹ̀yin lẹ di ipò tó tóbi jù nílùú ilẹ̀ Káàárọ̀ Oòjíire tó ń darí wọn tó dúró gẹ́gẹ́ bí ẹni tí fẹjọ́ ẹni sùn à ń pè ní olùfisùn ṣùgbọ́n ọpọlọ rẹ ti dàrú ó ti kẹ̀yìn sólóore ó dẹ̀ di dandan kó o ṣègbé
mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ayé ò ní pa yín o solution rèé o mami babaláwo ni ẹni àjẹ́ ni ẹni wòlíì ni ẹni pásítọ̀ ni ẹni ẹ jáde mami ẹ lọ béèrè nǹkan tí àwọn èèyàn wọ̀nyí fẹ́ gbà mí ní owó ó ti yé yín o. gbogbo tí Ọlọ́run fi wọ̀n mí ó yàtọ̀ sí gédéńgé ní tí ọ̀pọ̀ èèyàn ń sọ. títí láyọ̀ wàrà ànúgbà. ṣùgbọ́n gbogbo ohun téèyàn bá mọ̀ láyé òun ni kó fi wá Ẹlẹ́dùmarè. a gbúdọ̀ kọ́kọ́ lọ wádìí ohun tí ìṣẹ̀dá wọn lè gbà torí àkókò ti tó láti fìyà jẹ wọ́n. bẹ́ẹ̀ bá nígbèpè dànù àwa ò ṣépè fún yín mọ́ torí èèyàn mẹ́ta lè pè ń jà èpè ò ní jà mí kò ní jà ìwọ tó ń gbọ́ mi. ṣùgbọ́n torí pé ẹ kọ̀ ẹ rí òtítọ́ lẹ̀ ẹ ò sọ ẹ wá ń yí irọ́ ràbàtì lẹ̀ ṣé olóṣèlú tó rírọ́ ńlẹ̀ tó ń pa tó lọ́mọ méjì nápa ẹ̀yin rédíò pìrìsẹ́ńtà ṣẹ́yìn ò kì í ṣọmọ ilẹ̀ Yorùbá ni. àfẹ́tàtẹ́mẹ̀tì yìí àjọfẹ́ ẹ̀kú iná lẹ́ ń ṣe. ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dẹ́ o jẹ́ sọ kékeré nínú prógàmù ọ̀la fún ẹ. nígbà tí wọ́n bá fi ilẹ̀ Haúsá sílẹ̀ tá bá dé padà sílẹ̀ Yorùbá yìí mami dáàdì ibo ló fẹ́ sá lọ ìwọ tó ní ká má dógúnlẹ̀. ẹ bá ń béèrè lọ́wọ́ Bákàrè Túndé Bákàrè pé ta ló ń san ìdámẹ́wàá àti ọrẹ ẹ̀ fún owó tó rí nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ báwo ló ṣe àkáǹtì ẹ̀ àwọn opó mélòó ló ń bọ́ àwọn aláìní baba mélòó ló ń sanwó fún. tẹ́wá lọ ń ṣe kánsẹ́lì fún gómìnà òpònú ayírádà ní gbogbo yín. ọ̀la náà mo ń bọ̀ fún ẹ̀yin bàbá kan London máa dárúkọ méjì inú yín ó ṣùọ́ kẹ́ bá lè mọ̀ pé mo mọ̀ yín dáadáa. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. ọmọ Ìjẹ̀bú-Mọ́ṣí lọ sọ́rọ̀ ẹ o Èkó yìí tí gbogbo wa ní o tí gbogbo wa ní o. kò wá ṣeé ṣe nínú gbogbo gómìnà tó ti ń jẹ lẹ́kọ̀ọ́ sanwó èpè tí ayé ẹ ló bàjẹ́ jù. wẹ́ kò lè dùn mí ẹja pàdé lẹ́yìn ètò. a máa ní àwọn kan tá a máa ṣe látọjọ́ Monday lọ. látọjọ́ Monday lọ a máa yí àdúrà wa padà. ó dàbí pé a ti ń tutù làwọn onírádàràdà yẹn ṣe bẹ̀rẹ̀ wá. Yorùbá lè sọ pé àrò tó bá tutù òun ladìyẹ ń yẹ́yin sínú ẹ̀. ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run ayérayé ọba tó dá ohun gbogbo nínú ohun gbogbo Elédùmarè agbé ọ̀gá gbọpẹ́ wa ogun ọ̀run pé ayé wa a yìn ọ́ nítorí ẹ̀ ń jẹ́ Ọlọ́run wa ẹ kò fi wá sílẹ̀ fún ọ̀tá mú nítorí pé ẹ ti ń fàṣírí wọn hàn wá
ìtí ìpín wọn fẹ́ gbà ti wà lọ́wọ́ wa májèlé tó fẹ́ jẹ ọlọ́run ó ti fi hàn wá lórúkọ Jésù látọjọ́ Monday lọ agbára láti lè máa da ọ̀rọ̀ náà lù wọ́n sínú májèlé atẹ́gùn náà kó dẹ̀ máa bá wọn ọlọ́run gbágbára náà wọ̀ wá kó gbé ìwọ náà kó ráàánú gbà ayé ò ní pa ẹlẹ́kún ó ní fọwọ́ gbọ́mọ sí ẹ kú ọdún àjíǹde happy Easter to you all gbọ́ mi bóyá o fẹ́ pè mí àbí o fẹ́ ràn ètò yìí lọ́wọ́ àbí o fẹ́ dá síta ọlọ́run gbọ́ pé nọ́mbà yìí 08057455803 08057455803 o lè pè mí lórí WhatsApp kí n gbàdúrà fún ọ ó dẹ̀ lè bẹ́yà ó ní nǹkan míì tó fẹ́ discuss pẹ̀lú mi pè mí lórúkọ Jésù àdúrà rẹ á gbà ó wàá ráàánú gbà ògo rẹ ò ní sọnù ó ò ní fọ́ nínú àwọn ọ̀tá alágbára yóò ní borí ẹ alùjànnú igi ò ní lù ẹ lọ́rọ̀ wàá ráàánú gbà ó adúpẹ́pẹ́ ti ṣe ọlọ́run ògo ni forúkọ yín Jésù náà agbára wa agbára wa agbára wa àmín 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 lórúkọ Jésù mọ́mì bàbá ẹ jẹ́ pé nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí ká tó máa lọ 08057455803 ẹ ó rí àánú gbà ayé ò ní pa yín o ọkùnrin orí ètò yìí ayé yín ò ní dí rádaràda obìnrin orí ètò yìí ayé yín ò ní dí rádaràda mọ́mì nínú oṣù yìí ẹ lo Psalm 4 ẹ fi gbàdúrà àánú á bẹ̀rẹ̀ ẹ wá ọṣẹ bóyá joy ni o kẹwàá pẹ̀lú ẹ fẹ́ bá ti ka Psalm 4 yẹn tán mọ́mì ẹ mọ́ṣẹ́ àti kankan ẹ lọ́ọ́ fi wẹ̀ bẹ́ẹ̀ ni lórúkọ Jésù àjàgà ayé rẹ̀ ajá àgbàná tá a gbé tì ọ́ ọwọ́ tó ti kàn ẹ́ lára ọwọ́ tó pààrọ̀ ògo rẹ̀ ọwọ́ náà ó yẹ gbẹ́dànù mo ní ọwọ́ yìí ó yẹ gbẹ́dànù bẹ́ẹ̀ lógun ọ̀run sọ Jésù náà agbára wa thank you Busi God bless you wàhálà ànúgbà o ayé ò ní pa ẹlẹ́kùn àti ń lọ ọlọ́run máa bá wa lọ àti ohun gbogbo tán àyè ṣẹ́kù ayé kò ní ṣẹ́kù fún yín o happy Easter to you all lọ́la Easter mami láago 8 sí 9 láago 9 sí 10 service láàárọ̀ la ẹjẹ́ àjọwà ń bẹ̀ ẹ̀ẹ́rọ̀golo ayé ò ní pa yóò Jésù náà agbára wa àmín 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 lórúkọ Jésù God bless you all happy Easter once more.